Aki baba imam. Adamallahu ayatuhu. Ọlọ́run dákun jẹ́ kárí yín pẹ́ o. Amina. Olúwa má dá yín láàmú. Amina. Àtìgbà àtàgbà Ọlọ́run dákun má dá kankan rú mi lọ́wọ́. Àmín. Kò sí ní tó dàrú wájú Ọlọ́run tẹ́ fẹ́ lọ yanjú báyìí. Ọlọ́run jẹ́ mi yín kún fún wa. Amina. La hawla wala quwwata. Illa billahil azim. Ẹni bá fẹ́ bẹ́ẹ̀ fún bá abu rẹ̀ náà kó ṣe amina. Amina. Torí bá a ṣe ń ṣàdúrà fún baba imam kò sẹ́ni kankan tó ṣe ami. Ẹ tó bá fẹ́ bẹ́ẹ̀ fún abu rẹ̀ kó ṣe ami. إذا ترك العبيد رب شكرا. Baba Gaothu Shabbab akó oríire tòní akó dùnú Ọlọ́run dákun yóò di kalẹ̀ lágbára Ọlọ́run. فلا يرجو المزيد ولا يزاد. Baba Gaothu Shabbab dédé ń ta fẹ́ wí fún iná ní bàbá tu àmọ́ pé ń tó yé yín ni. فنعم الغوث ملتزما بشكري. ṣùgbọ́n Ọlọ́run kó wọlá eléyìí Baba Gaothu akínyìn o akínyìn torí ẹjẹ́rú tí máa ń dúpẹ́ fọlọ́run ọba. فزادك ربي من نعم مديد. nítorí wọn fa sábàbí tọ́lọ́run fi sọ̀rọ̀ báyìí fún inú ni ìgbà tá a kọ́kọ́ síta kọ́kọ́ ẹ dúpẹ́ fáyé Ọlọ́run wa ní tọ̀ nígbà tó ti mèrè mi Ọlọ́run ìwà sàlékún ìtọ́lọ̀ tó ṣe yìí Ọlọ́run dákun má sọ̀dẹ̀kun fún yín. وصرت الجودة للمستنجدان. Baba Gaothu èmi ń ṣe àpèjúwe yín gẹ́gẹ́ bí àgbàrá òjò ẹ̀dà gẹ́gẹ́ bí àgbàrá òjò tó já sí pé ẹni tí ń bẹ lọ́hùn òjò gan àtẹ́tí ò bẹ lọ́hùn tí àgbàrá òjò ń bá dé yóò délé rẹ̀. أفادت الجودة صرت بهم مجرد. wá sẹ́ni tó wọ̀ ọ̀dọ̀ yín tó sunkún jáde rí ó ti wá di ẹ̀jẹ̀ ó ti dẹ̀jẹ̀ yín kò sẹ́ni tẹ́ lè sànà níbi tí àánú ṣe dé lára yín ẹlẹ́kẹ̀kẹ́ máa sàánú ju kẹsẹ̀ jìmọ̀ wù lọ. ibi tọ́lọ̀ ń kí àfáàdé. ودعوتنا لرب الجود غيثا. Ọlọ́run tó ti wá ṣe yín lẹ́ni táráyé ń sádi. àbá kábíyèsí ẹ jẹ́ ká ẹ dákun. àti báyìí pọ̀ sí ẹ. ẹ pọ̀ sí ẹ. àti báyìí pọ̀ sí ẹ. akíwọlé bàbá wa kábíyèsí. akíwọlé wọn. bàbá kábíyèsí Elékwéndé of Ekwéndé land. akíwọlé bàbá wa kábíyèsí Elékwéndé of Ekwéndé land. ọ̀dọ́ ni bàbá ọ̀dọ́ lè fi jẹ́ ẹ fún owó erí lò pẹ̀lú ògùn Ọlọ́run. kábíyèsí máa wọlé kábíyèsí máa wọlé ooo. bàbá kábíyèsí ẹ máa wọlé kábíyèsí ẹ máa wọlé ooo. Elédè of Ekwéndé kábíyèsí ẹ máa wọlé kábíyèsí ẹ máa wọlé ooo. wáyé bí ẹ máa wọlé kábíyèsí ẹ máa wọlé ooo. bàbá Sheikh Kamil. Mọ̀lánà Sheikh Kamil àfa gbogbo wa ní wọlé báyìí gbogbo olórí rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ dìde lórí ẹsẹ̀ wa ká máa wẹ́kọ̀mù bàbá wa pé aláwọ̀sá aláwọ̀ mẹ́rin yaba aláwọ̀sá aláwọ̀ mẹ́rin yaba. àfa wa ní wọlé báyìí. Mọ̀lánà Sheikh Kamilu aláwọ̀sá aláwọ̀ mẹ́rin yaba. aláwọ̀sá aláwọ̀ mẹ́rin yaba aláwọ̀sá aláwọ̀ mẹ́rin yaba. Sheikh Kamilu ẹ̀ ayẹlẹ̀ aláwọ̀sá aláwọ̀ mẹ́rin yaba. aláwọ̀sá aláwọ̀ mẹ́rin yaba. aláwọ̀sá aláwọ̀ mẹ́rin yaba. Sheikh Kamilu ẹ̀ máa wọlé. àfáàwá ẹ̀ máa wọlé. ẹ̀kẹ́ ni Ọlọ́run kíkẹ́ lè rọ́nà lọ. ẹ̀kẹ́ ni Ọlọ́run kíkẹ́ lè rọ́nà lọ. Sheikh Kamilu àwárí yàbá. Sheikh Kamilu àwárí yàbá. àfáàwá wà Màríyàbá. àfáàwá wà Màríyàbá. aláwọ̀sá aláwọ̀
Mariama. Maulana Sheikh Kamilu wa Mariama. Sheikh Kamilu wa Mariama. Sheikh Kamilu wa Mariama. Allah wa sala wa Mariama. Ẹ̀kẹ́ni Ọlọ́run kíkẹ́ ní rọ́nà lọ. Bẹ́ẹ̀ bá ti rá àwọn àlùfáà wa, ànàkùnmọ́ làwọn ní ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ bá ti rá àwọn àlùfáà wa, ànàkùnmọ́ làwọn ní ẹ̀ṣẹ̀. Gbogbo Gaothu Shabbab dáwà fọ̀rọ̀ ló máa ń dá sí ní àgbáríkọ́lá nábì ilẹ̀ àbábí insha Allah. Tẹ́bá ti rá àwọn àlùfáà wa, tẹ́bá ti rá àwọn àlùfáà wa, tẹ́bá ti rá àwọn àlùfáà wa, ànàkùnmọ́ làwọn ní ẹ̀ṣẹ̀. Tẹ́bá ti rá àwọn àlùfáà wa, ànàkùnmọ́ làwọn ní ẹ̀ṣẹ̀. Gaothu Shabbab dáwà fọ̀rọ̀ ẹ wojú lẹ̀ àwọn tẹ́ bá mọ̀ pé yẹ ká kí tá àti kí. Àwọn tẹ́ mọ̀ pé yẹ ká kí tá àti kí ẹ lórúkọ fún wa. fún wọn lórúkọ wọn. Ṣò kẹ́kẹ́ tẹ́ bá ti ra àwọn àlùfáà wa. Dem da. Dem fún mi lówó lẹ́ẹ̀kan. Tẹ́ bá ti ra àwọn àlùfáà wa. Ànàkùnmọ́ làwọn ní ẹ̀ṣẹ̀. Tẹ́ bá ti ra àwọn àlùfáà wa. Ànàkùnmọ́ wà ń ìrọ́bìnrin kan tí ó mọ jíjí ànábì Shabab Khair tí wọ́n ń bá program lọ. ẹ ti lo 3 minutes. Ó kù 2 minutes 54 seconds. Naam. Jodi alayna biramati. Bàbá àgbà Gaothu Shabbab akọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára yín. Wala yilana kullal qulubi qawasiya. Ẹjọ́ àbásíkò àfi ń bẹ gbogbo àwọn oníwàásí. Ẹ dákun abẹ̀yìn gbogbo àwọn ajánásí yẹn ẹ má jẹ́ máa rùn bí irú mọ́. Ẹlòmíì ó kàjánásí lòdì yóò máa rùn ìwé sì fáìn. Adé bí òkú kọ. Ìwọ tí ò bá yé wá kọ́ ẹ̀kọ́ yẹn lára Gaothu Shabbab. Tẹ́ bá pàdé Gaothu Shabbab pẹ̀lú àwọn ọmọ wọn ẹ ní mọ̀ pa àwọn ọmọ ni torí àwọn gẹ́gẹ́ ti dàáfà. Ẹ bá rí bàbá kún fani ní ìsìn àgbà tẹ̀lé láwọn bàbá wọn ti yàtọ̀. 30 Pro Max ní bẹ lọ́wọ́ wọn. Ọlọ́run mi ru Shabab náà ni. Bàbá Gaothu Ọlọ́run má jẹ́ dòkú. wá kọ́ ẹ̀kọ́ yẹn lára mi Shabab. Ó kẹ́kọ̀ọ́ yẹn lára Gaothu náà. Bẹ́ẹ̀ ti ń tọ́jú ajánásí. Bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ajánásí gbogbo oníwàásí tó gbọ́ bá wọn. Àwọn àpàdé ajánásí àwọn máa rùn bí omi irú. Bí omi irú wà ní síyàtọ̀ láàrin wọn àti kọ́tà. Bàbá Gaothu Ọlọ́run dákun má jẹ́ lè jáse mọ́ orí fún yín. Amina. Bàbá Gaothu Ọlọ́run má jẹ́ dààmú. Amina. Ọlá bíbí àná Muhammad. Amina. Ọlá la ilaha illallah. Amina. Ọlá la hawla wala quwwata. Illa billahi aliyyil azim. Ohun Gaothu wákàtí àmọ̀dá fún bàbá ntí bàbá Amiru mọ́ndánà ni. Wípé mo jẹ́ òwú rẹ̀ Gaothu Shabbab. Mo jẹ́ òwú rẹ̀ Gaothu Shabbab. Tí n bá táyé wá Jabiru ni wọ́n máa jẹ́ ó ti yá. Gaothu Shabbab. Mojo ohun rẹ̀ Gaothu Shabbab. Mojo ohun rẹ̀ Gaothu Shabbab. Tí n bá táyé wá Jabiru ni wọ́n máa jẹ́. Mojo ohun rẹ̀ Gaothu Shabbab. Mojo ohun rẹ̀ Gaothu Shabbab. Tí n bá táyé wá Jabiru ni wọ́n máa jẹ́. Àbáwá tó sẹ́mi. Àbáwá Muflaki. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín. Wala la ilaha illallah. Àmín. Wala Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. A tún kí ìwọlé Maulana Fadilatu Sheikh
má dán wò kẹlẹ̀bẹ̀ jáde má dán wò tiẹ̀ àwa lọ́lọ́ fi rán ọ̀ lè kọ̀ntró ara rẹ kẹlẹ̀bẹ̀ máa jáde má dán wò. bàbá wa.